أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo kí àwọn bàbá wa níkàlẹ̀, mo kí gbogbo àwọn àfáà pátápátá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìjókòó yìí pàtàkì sí mi ló jẹ́ kí n wá gẹ́gẹ́ bí ìyà tí ṣéwò akọ sí ẹnì kọ̀ọ̀kan wa táwa náà fi wá ń bíbí. Because wòye ìsìn lánàá mo ń bọ̀ láti Dubai, Kenya ni mo wà by this time. So bí 10:30 lálẹ́ mo tó dé sí Nigeria, and initially flight àárọ̀ yìí mo fẹ́ gbé lọ sí Abuja. Ṣé ó wá sọ fún mi pé àwọn fẹ́ jẹ́ kí n wá bí kó mọ yìí mo lọ́dà máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Mo wá change flight mi sí tọ̀sán so that kí n lè tó mọ lọ sí Abuja. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, orúkọ mi ni ALHAJI MUSBAU OLALEKAN OLANIYI, aláṣẹ àti olùdarí Print Best Limited tí ó wà ní Ọ̀fà àti Kaduna. Gẹ́gẹ́ bí Afa Semiu White ṣe sọ, èmi ni Grand Patron Pasuma Fans Club Worldwide. Bákan náà èmi ni Amiru Al-Imam Muhyiddin Islamic Foundation, that's foundation tí Imam of dá kalẹ̀, èmi ni Amiru wọn worldwide. Bákan náà láìpẹ́ yìí ni kábíyèsí ọlọ́fà wọ́n fi mí jẹ ààrẹ Bobajiroro of Offa land. So mi ò plan pé máa sọ̀rọ̀ at all, èmi kàn ní kí n jókòó kájọ ṣàdúrà, gẹ́gẹ́ wọ́n ti sọ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tán wà ní kálẹ̀ kí n tó mọ́ lọ. But ìsinsìn náà ni ṣéwù test mi pé àwọn fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀, wọ́n ní rárá kí mo fẹ́ sọ níwájú àwọn bàbá wa tán jókòó yìí, but wọ́n ṣáà insist pé dandan pé kí n sọ̀rọ̀, and mi ò dẹ̀ gbọ́dọ̀ kọ̀rọ̀ sí wọn lẹ́nu. So nǹkan kan ní kí n sọ̀rọ̀ lé lórí náà ni pé láti gbé àwọn ọ̀dọ́ níyànjú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, gbogbo àwọn positions tí mo hold, àwọn míì tún wà tí mi ò lè mọ list kalẹ̀. And just about 2 weeks ago ni mo celebrate 35 years birthday mi. So I've always seen myself as a role model to the youth. 35 years, that's so ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí mo bá iláyé mi dé ní òní. Wọ́n kàn ní kí n gba àwọn ọ̀dọ́ ní ìyànjú ni, because life tá ń lò lọ yìí, àwọn ọ̀dọ́ tabawo population àwa la pọ̀ jù, àwa náà ni a lè tún iláyé yìí ṣe, àwa náà sì ni àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò ní àwòkọ́ṣe. So mo kàn fẹ́ rọ̀ wá ni pé gbogbo nǹkan tí a bá ń ṣe pé kí a wà focus, ká dẹ̀ mọ̀ wò pé ṣé yóò dáa. MC wa kà bí Sheikh Ami-Olohun ṣe bẹ̀rẹ̀, àná dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé di òní ìràwọ̀ náà ò wọlẹ̀, àní ìràwọ̀ náà ò sì ní wọlẹ̀ láíláí. So àwọn náà jẹ́ ambassador àwa ọ̀dọ́. Mo dẹ̀ gbàgbé láti mention pé mo wá sojú gbogbo Ọ̀fà níbi bí ni, because Sẹ́yìdá ìyá ọmọ àwọn jẹ́ ọmọ Ọ̀fà, so mo ń sojú bàbá kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí. So mo wá fẹ́ rọ̀ àwa ọ̀dọ́ pé ẹ dákun pé gbogbo ìwà ìpáǹle tí ò lè ṣàǹfààní fún orílẹ̀-èdè, tí ò lè ṣàǹfààní fún ẹ̀sìn pàápàá, a ní láti gbé jù sílẹ̀. Because wọ́n máa ń sọ tẹ́lẹ̀ pé owó tí ọmọdé bá kọ́kọ́ rí àkàrà ló fi ń jẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi dá òwe yẹn kọjá, because iléeṣẹ́ Print Best tí mo dá kalẹ̀ à ń tẹ ìwé ni, is a printing press, and next year ló máa pé 10 years tá a dá kalẹ̀ tó ti wà lọ́fà. And àwọn nǹkan míì tún wà tá a tún gbé ṣe tí a gbọ́dọ̀ mọ̀ ṣàlàyé bíbí, but it's just to serve as a role model fún àwọn ọ̀dọ́ pé báyìí la ṣe ń gbé ilé ayé, báyìí ló ṣe yẹ ká ṣe máa ṣe, báyìí ló ṣe yẹ ká ṣe sẹ́sìn, báyìí ló ṣe yẹ ká ṣe sàn àfà. So and I've seen myself as an ambassador of the youth tí wọ́n gbọ́dọ̀ mọ̀ wò láwòkọ́ṣe. And mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àwọn òbí mi pé Ọlọ́run wà pẹ̀lú mi di ọjọ́ òní. Láti mọ́ sọ̀rọ̀ jù, because èmi náà fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá tán wà níkàlẹ̀. MC ní pé kí n dúpẹ́ lọ́wọ́ bàbá tán wà níjòkó.
So initially èmi ò mọ̀ pé bí ó ṣe fẹjú báyìí ni àmọ́ ngbà tí mo ti wá rí bó ṣe wà báyìí mo ti wá tún ìpinnu mi padà so lágbára Ọlọ́run màá fi 100,000 naira kalẹ̀ láti ṣe owó àdúrà fún àwọn afa àánúkún lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí Ọlọ́run bá mi bá ilé ayé mi dé pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún ìtọ́sọ́nà sà. Ẹ gbé Ọlọ́run tóbi dáadáa ẹ má tí lọ ẹ tún gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. I met one of my students one day. I told him, where are you coming from? Ó bọ́ọ̀lì láti inú mọ́tò tó lágbàá díẹ̀ ló bá bọ̀ mí lọ́wọ́ èmi sì ń bẹ̀ nínú oòrùn àwa la kọ́ ni Alif sọ pé Alif London àfàwà Sheikh Abdulgani Daud Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn bó ṣe wá bọ̀ mí lọ́wọ́ ló bá ní Ustaz pé orúkọ tẹ́ ẹ máa ń pè ní òní mo ní kò gbà mí lẹ́nu mọ́ ẹnu mi ò tó pè mọ́ ló bá ní ní tó ṣẹlẹ̀ ní pé advice mi mo ní ẹ̀yìn lé advice yẹn mọ́ ó ti jù mí lọ níbi kínní ṣe rí wáàsí tí ọ̀dọ́ bá gbọ́ lẹ́nu rú àwọn eléyìí ìmọ̀ wà effective kódà ní ti ń bẹ nínú àwọn obìnrin mi ti ń wò pé ìṣe wá yanrú kádàrá báyìí lọ́kọ bẹ́ẹ̀ sì ni kádàrá ọkọ tiẹ̀ náà dáa. I'm very sure we will have deduced one or two things from what he has said. Printing press kò ń ṣe pé ó àtàṣì mọ́ pé èèyàn ń lo certificate wọ́n ń lo òye àtọgbọ́n wọn ni ọba tó gbé yín débi tẹ́ ẹ dé ọlọ́mọdé ẹ̀ kàn má reverse. Amen.